tá lẹ́lẹ́sìn àwọn ẹlẹ́sìn wọ́n á láfarawé ìwà bí Ọlọ́run ṣùgbọ́n wọ́n á ṣe agbára tó wà nú ẹ̀ wọ́n á máa lọ ṣọ́ọ̀ṣì gbogbo àwọn ẹlẹ́sìn náà máa ń fìtínà wọn kì í fẹ́ gbọ́rọ̀ Jésù wọn kì í fẹ́ rọ́mọ Ọlọ́run wọn kì í fẹ́ rí ikọ̀ Kristi gbogbo ẹni bá ti ń wàásù Kristi lọ́tá wọn èyí ṣe nú àwọn ẹ̀sìn tó wà ń ta kódà nú ẹ̀sìn gbàgbọ́ tó jẹ́ pé ṣọ́ọ̀ṣì yín ó lójú ẹni tó lè wàásù ń bẹ tẹ́ ẹ bá lọ́mọ kan tó bá rí ìmọ́lẹ̀ ìrere tó bá ti sọ̀rọ̀ kan tó ti kan ẹ̀sìn yín léèwọ̀n láyé ẹ̀ẹ́nìjó gorí àga wàásù yín mọ́ tó bá ṣeé ṣe gan bájẹ́ yín lẹ bí tẹ́ni gbogbo èròjà ayé ẹ̀ lọ́wọ́ ẹ fẹ́ lè gbẹ̀mí ẹ̀ ní tó wà nú ẹ̀sìn nìyẹn mọ́ ọ̀dàlẹ̀ ni wọ́n jàǹdùkú ni wọ́n ẹlòmíà máa jànú ṣọ́ọ̀ṣì àwọn olóyè dìkùdìkù ṣọ́ọ̀ṣì inú wọn náà kan tó bá yọ ẹsẹ̀ wọn fà yọ tó bá yọ kan ìlera wọn lẹ́ka ń bẹ̀ náà jákujàku wọn a máa jọra wọn lójú ṣọ́ọ̀ṣì ọ̀dọ̀ wọn lọ́dà ẹ bá wọn sọ̀rọ̀ yín rere àwọn ọ̀sàgbèrè ìjọ ń tà wọn àwọn ẹlẹ́sìn nìyẹn àwọn ìwọ̀n bẹ́ẹ̀ sọ̀rọ̀ yín rere Jésù olóòṣàgbèrè ìjọ ọ̀rọ̀ gbalana ń bẹ́ẹ̀ sọ ojú ẹ ti kọ́rẹ́ lọ́wọ́ bó ṣe máa ń rí fáwọn ẹlẹ́sìn yẹn.